وسميتني عبدا وشرفتني قدرا لباسا من الغنى ويا ربي ألبسني لباسا من الغنى بجاه حبيبي نور ربي محمد بجاه حبيبي نور ربي محمد لكل نبي في العالم فضيلة وجملتها مجموعة لمحمد سلام على أهل القبور توارثين كأنهم لم يجلسوا في المجالس ولم يشربوا من بارد الماء شربة ولم يأكلوا ما بين رطب ويابس ألا فاخبروني أين قبر زليلكم وقبر العزيز البازخ المتشوش وقبر العزيز البازخ المتشوش. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله. إن الحمد لله حمدا كثيرا طيبا مبارك. الحمد لله الذي فضلنا بدينه وهدانا إلى صراطه المستقيم. نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. Adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Ìjẹ́ dúpẹ́ náà dáadáa. Alhamdulillah. Ìjẹ́ ká parí ayé náà délẹ̀. Alhamdulillah Rabbil Alamin. Adúpẹ́ fọ́lọ́run. Ọba tí yóò sí nǹkan tá a fẹ́ fún ọjọ́ pẹ́ náà lọ. Òun náà ò sì béèrè nǹkan kan míì lọ́wọ́ wa ju ọpẹ́ yìí náà lọ. Ọba tó wá ní ká wá lè wá dá ọpẹ́ náà fọ́lọ́run, ọpẹ́ wa náà yóò ṣe déédéé ìyọ́nú Ọlọ́run. Àmín. Ìkọlọ́run wọn yọ́nú sí wa lórí ọpẹ́ tá a dá sí. Ọlá nàbí wa Muhammad. Aláàmúbára. Mo kí àwọn èèyàn ńláńlá ẹnìkan kan kéré o, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ìmọ̀ sábà mú àlàyé dání. Gbogbo àwọn èèyàn ńlá látọ̀ wà ní ìjòkó láti. Lóòótọ́ Ọlọ́run sọ pé faddalallahu ba'dakum darajatin liyattakhidha ba'dukum ba'dan sukhriyyah.
ورحمة ربك خير مما يجمعون. A kí àwọn èèyàn ńláńlá, a sì kí àwa náà ta tò sẹ́yìn wọn. Ọlọ́run ó ṣàánú gbogbo wa. Àmín. Ìjókòó mi ibi méjì ló já sílé. Nígbà tí Hájì wa Abdulwasi kábíyèsí Onírò, nígbà ó ti di séwù báyìí, ẹgbẹ̀lẹ̀ ẹ̀kan sí. Ẹgbẹ̀lẹ̀ ẹ̀kan sí. Ẹ wá pariwo ẹ̀ sókè ẹgbọ́wọ́ yìí sókè báyìí. Ìgbà tó ti di séwù lábáyìí, àti ìríra. Nígbà tó wá pè ní fótókó yìí, ó wá ní kí n sáwà ọ̀nà ni bí ó ti wulẹ̀ ọ̀há tó. Lẹ́nu àárọ̀ yìí a ti ṣe lẹ́kṣọ̀ méjì níbàdàn. Àwa ń sáré bọ̀, àwa ń dọ́nà Èkó ni wọ́n wá ń sọ fún wa pé ká padà o. Ọ̀nà tààrà tẹ́yìn rí tọ́wọ́ Èkó yìí ó ti gbé pa o. Àwa lọ gbalẹ̀ ẹ̀pẹ́. Àníyàn wa ó ṣàṣẹ lórí nǹkan tí kábíyèsí ń fẹ́. Àbára wa dúpẹ́ lórí yìí. Tọ́ kábíyèsí, àdúrà ni àwọn ìmáàmù wa ní Nàìjíríà kò ní wọ́n ṣe. Àdúrà náà ni kútúbà tí Alhaji wa Abdulhakeem tó ṣe fún wa yìí. Gbogbo ẹ̀ pátá ní ọgbà o. Ọlọ́run ló ní á pè wọ́n. Ẹ pè mí, dá yín lóhùn. Bàbá pé ta láàfíra wá lẹ̀gbẹ́tọ̀ ìwọ Ọlọ́run tó bá wù ọ́ ní òfin ní dára yóò wù ẹ̀ dára tí ọ̀dà. Àrà tí ọ̀dà ara wo ní bẹ́lọ́tọ̀ Ọlọ́run. Ọlọ́run kò ní kọ́sọ́mà. Kò ní kọ́sọ́mà. Kò sí pé nìkan ló súnmọ́ Ọlọ́run, lágbájá máa súnmọ́ Ọlọ́run pọ̀ òní ọ̀wá ní bá wí. Ẹbọ́ bá wọ àwọn ànábì Ọlọ́run wí. Ọlọ́run má bá wa wí o. Mo kí Ṣéhù àgbà ìyẹn ni kábíyèsí wa. Adé ọ̀pẹ lórí. Bàtà ọ̀pẹ lẹ́sẹ̀. Àṣẹ ọ̀pẹ lẹ́nu. Wọ́n ní rùkẹ̀rẹ̀ a máa dábẹ́rẹ́ olówó jọ dábẹ́rẹ́. Ọlánàbí wa Muhammad. Ọ̀wá ní ṣubú o. Kò ní ṣubú o. Kò ní parẹ́ máyé lára o. Kò ní parẹ́ máyé lára o. Torí pé ẹni tó bá máa ń rò. Kùránì sáà máa pariwo gbogbo ògbà pé fi àǹfùsìkú. Wa fi anfusikum afala tubsiruna. Wa fi anfusikum afala tubsirun. Ọlọ́run lẹ́ẹ̀wòye ní ẹ̀rí ràn ní. Màrá wò ní. Bójú inú ní bá fọ́, ṣé ìta fọ́ ni? Wa fi anfusikum afala tubsiruna. Bí a yí wa gbọ́lá tó bá ti ẹ̀wà dé kábíyèsí lẹ́nu. Ẹlòmí ọmọ àfojú wò pé èyí wá ti ní ó ní kábíyèsí sí àdìrí káwọn. Bí òjò ti ń pa gúnbọ̀, ó jìnà. Nítorí wọn ní inú tó ti pa mí lẹ́rìí tí mo sì mọ̀ pé Ọlọ́run yìí sọba tí jẹ ní gbé. Ó ní bí àbẹ̀rẹ̀ àti ìmọ̀nà ẹ̀yìn. Ó náà ló jókòó pẹ̀lú ẹ̀. Ọlọ́run yìí jẹ́ ẹ̀yàn gbé. Ó rí pé bí ọ wà yìí, Ọlọ́run ọ̀dọ̀ ọlẹ́bí. Wọn ò sì ní tí wọn ó wí láwíjà rẹ̀ lórí rẹ̀. Wàláhì orí ṣe. Gbogbo ọdún pẹ́. Kábíyèsí wa ni mo sọ̀rọ̀ ẹ̀ lọ. Wa fi anfusikum afala tubsiruna. Ẹ máa wòye sí owó kan tó máa ń lọ. Wa fi anfusikum afala tubsiruna.
Ọlọ́run ní ẹwòrán dáadáa, ẹwòrán dáadáa. Ájàmì wá sí ìtọ́wá di kábíyèsí. Ó ti ṣe wà gbà yìí. Àríwá bá ti mú kéwkéwké sóòlì ìlú ayé tó ń bá ní. Ta ni ó yọ̀ǹda rẹ̀ fún? Mọ́nà àdámà, ó dìmà tí a dábì wí. Bọ́ bá lè sẹ̀yà, wọ́n sí ọ. Kábíyèsí sọ rẹ̀ san gbogbo wàhálà rẹ̀. Aṣíwájú, bí aṣíwájú bá wà ń bí báyìí nísìn, ò ní pè ọ bí ṣe pè ọ tẹ́lẹ̀. Wàláhì kò ní pè ọ bí ṣe pè ọ tẹ́lẹ̀. Ó náà kọ́ sọ pé kábíyèsí. وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون وما يعقلها إلا العالمون. Ẹ̀san sẹ́ẹ̀rì rẹ tó ṣe lórí yìí. Ẹ̀san ìkẹ́kọ̀ọ́ ọ̀gbọ́n sọ̀gá mi. Ẹ̀kẹ́kọ̀ọ́ ọ̀gbọ́n sọ̀gá mi. Wọ́n nìkan ti ní ọgbọ́ ahọ́n aṣíwájú púpọ̀, ọgbọ́ ọ̀pọ̀, ọgbọ́ pípọ̀. Láṣíwájú náà bá dé bí ìsìn, kódà wọ́n bá jẹ pẹ́sidẹ́ntì náà, kábíyèsí ní ó pè ọ́. Ọbọ̀ dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Ọbọ̀ dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Kò ní parẹ́ máyé lára. Àmín. Kò sì ní kú mọ́ wa lójú. Àmín. Ẹ̀mí èrè ogun. Àmín. Ẹ̀mí èrè ogun. Àmín. Ọ̀nájà rẹ̀ kalẹ̀. Àmín. Ọlá àti tóbi Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Àbí Ọlọ́run ẹ̀gbọ́n ni àbúrò ni tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀. Gbogbo ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n bá ń bẹ pẹ̀lú níyàtul khair. Àníyàn dáadáa, àwọn náà ó jẹ́ èèyàn láyé wọ́n tó kọ́. Ẹ bá kọ́kọ́ ṣe làkáríjá kùn kan. Bá ṣe làkáríjá kùn kan ní sárására suwar fi akhir al-Qur'an. Kábíyèsí ẹ̀dìdé nàró. Ẹ̀dìdé nàró. Ẹ̀nàró fọ́lọ́run. Ẹ̀nàró fọ́lọ́run. Ẹ̀dìdé nàró wo ni kan náà ni ó dìde. Pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run wọlá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Òní kábàámà tí ó dá. Àmín. Kádàrá bú ní kùlé ọdún. Àmín. Àlọ́ ọ̀nàjà àti ẹ̀ náà kalẹ̀. Àmín. Ọ̀nà kalẹ̀. Àmín. Ọ̀nà kalẹ̀. Àmín. Láwọn tí wọ́n jẹ́ pé wọ́n ti wọ inú hálùwà nígbà tí a dọ̀gbọ̀n ọdún ó lé mẹ́ta. Wọ́n sì láwọn ò ní rí sánmà mọ́ lọ́jọ́ àlùkìyámà. Láwọn mo fi tọrọ fún ọ̀rọ̀ yóò ní dojúrò. Àmín. Ó rí kò yí ṣe dáadáa o. Àmín. Ọlànà ni wọ́n wà fáwọn ẹ̀. Sallallahu alayhi wa sallam. Máa dà ní ẹ̀pẹ̀ lórúkọ màmá wa tá ń ṣàdúrà fún yìí. Èmi ọmọ Mu'inat, dárúkọ ara rẹ̀, èmi ọmọ Alábísí Mu'inat máa dà ní ẹ̀fúnra ara rẹ̀. Orúkọ ìyálà lò bá bá fẹ́ ṣàdúrà tí ó gbà. Ẹni ní ìlú ọkọ bàbá. Àwọn ìyá wa wọ́n mẹ́lẹ̀ wọ́n bí a fún. Ọmọ Làtífù tí a gbé fún Yẹ̀kíní. Bọ́bá tó gbé àríkì àwọn ọlọ́mọ ọgbọ̀ ọmọ fọ́lọ́. Máa forúkọ màmá dà níyà, ọ̀rọ̀ yóò ní dojú. Ọlọ́nàlè wa Muhammad. Bismillahirrahmanirrahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. فإن تولوا فأعلم كيف فعل ربك بأصحاب الفيل
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعلهم كعصف مأكول فإن تولوا لإلاف قريش لإلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف فذلك الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يرد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون فإن تولوا إنا آتيناك الكوثر فصل لربك ونعم إن شانئك هو الأبتر فإن تولوا قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين فإن تولوا فجاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فإن تولوا تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد فإن تولوا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فإن تولوا قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد فإن تولوا قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. Lẹ́yìn náà, mo kí gbogbo ẹ̀yin bàbá wo lóye tí a bá sọ pé mo tiẹ̀ wá kí bàbá wa ọba Ọ̀jọ́ra èyí jẹ́ pé ẹ̀gbọ́n jọba àbúrò náà jẹ jẹ́ pé bàbá jọba ọmọ rẹ̀ náà tún jẹ lójú fún ẹ̀ abẹ́ Ọlọ́run ikú ò ní tún yín ká àrùn ò ní tún yín ká òṣì ò ní tún yín ká wàhálà ò sì ní tún yín ká ọlọ́nàbí wa Muhammad lẹ́yìn tí mo kí gbogbo ẹ̀yin kábíyèsí abẹ́ Ọlọ́run adé yín ọ̀pẹ lórí o ọ̀yọ́ ọ̀pẹ lẹ́sẹ̀ o àyè tó ní kálukú jọba sí Ọlọ́run yìí tún mọ́ yín lórí mo wá kí olórí mo kí ipá ẹ̀kú oríire Alhaja wa Mariam mo kí ipá ẹ̀kú oríire o àbí Ọlọ́run àkọ́kàn só rẹ̀ bẹ́ oríire náà bá yín kalẹ̀ gbogbo àwọn ọmọ tó jáde lára yín ẹnìkan ò ní ṣẹ́rú ara wọn ní kálukú lọ́lọ́mọ ọ̀dà lọ́lá ọlá nàbí wa Muhammad gbogbo ìyá wa mo ṣe àdúrà náà ní sẹ́yìn fún yín pé ẹ jẹ́ ìyàwó ọmọ yín
ẹ ṣe àwọn ọmọ yín ẹ bá jèrè wọn lọ́wọ́ ẹ ní níbi taari wasálẹ̀ kìámà àjọ jẹ́ ni o wà láàjọ jẹ́ o wà láàjọ jẹ́ o wọ́n lọ́ máa mi kan bí máa ní Amẹ́ríkà wọ́n wá àwọn ẹbí wá pè mí pé alájẹmọ̀ wo ewu ọmọ ọlọ́run wò wọ́n wá ní ṣé ó ti pè mí mọ̀dá ń bò ó pè mí náà mo ti mọ̀ pé ti ṣàdúrà fún un gbà wọlé wà lọ ọ̀dọ́ rẹ̀ ní kí wọ́n fọ́ ọmọ náà ní àní àbí wọ́n bá wẹ̀ ṣùgbọ́n èyí ti yín kódà ìyá rẹ̀ ti mọ́ra wọn lọ ní ìsìn ọlọ́mọ wọlé ànábì wa Muhammad wàhálà àti wa ló ní já sásán o láhàúlà wàlá quwwata tọ́ ẹ̀tọ́ síbí máa mú wa àwọn orúkọ wọn ní ẹ̀dọ̀ rẹ̀ abájọ ìbílà ní ibi sáìsì ẹ̀wù yìí báyìí wọn bá ti bẹ̀rẹ̀ ní àgbọ̀rà sáà kókó kan ẹ̀jẹ̀ ọlọ́mọ bá ń ṣàánú yín ọlọ́mọ bá ń ṣàánú yín àyídẹ́gbẹ́ ń kó jẹ yìí ọ̀rọ̀ ọ̀hún púpọ̀ ọlọ́mọ yìí yóò nira láhàúlà wàlá quwwata. Ìyá máa ń lo local government. Alájà wa Rọ̀sídà Adú dáadáa ní onígbà yìí. Ẹnìkan ti pè mí lójú ọ̀nà nígbà tí mo ń bọ̀ kí n tó dé. Ó ní chairman local government yóò wà ń bẹ̀ yẹn Ájà Rọ̀sídà kí n dákun bò ń ṣàdúrà fún yín dáadáa. Wọ́n lẹ́yìn ṣe dáadáa so. Mi ò mọ̀ o. Wọ́n lẹ́yìn ṣe dáadáa so. Àbí bàbá pè náà bàbá wa. Ẹ̀gbọ́n sí Ájà Rọ̀sídà ó ṣe dáadáa sí i. Wọ́n ṣe dáadáa. Àrí Èkó. Wọ́n ṣe dáadáa. Dáhùn. Wọ́n ṣe dáadáa. Ìmáàmù jẹ́rìí rẹ̀. Ló ṣe ṣàánú wa. Ájà Rọ̀sídà dáadáa ò ní kú lọ́dọ̀ yín. Ẹ máa rí sí i. Ẹ sì ní àṣeyọrí. Ìmáàmù jẹ́rìí wọn. Ọlá níbi wọn Muhammad. Tọ́ ìjókòó tá a jó nítorí tí màmá wa Mọ̀yínà la fi jókòó tó sì dá ní kábíyèsí ń ṣe fún màmá tó bí ìrà àmúwá tàkún bí dùá ìwà sàdákà. Ànábì ní ẹ kẹ́ àwọn òkú yìí pẹ̀lú àdúà àti sàrá. Bá a bá ń ṣe fìdáwò ọjọ́ mẹ́ta gbogbo bá kú àwọn onífàlsáfà ni wọ́n gbé yẹ jáde. Wọ́n jẹ́ ká mọ̀ situation tó kù ọ wà nínú sàárì. Àrànlẹ́kọ́lẹ́kọ́ ẹ̀rùn tí wáhìdá ohun bádà wáhìdé. Masha Allah. Wàyá lẹ́ta ní àdírí màtá ànàmáàbí. Wàyá lẹ́ta ní àdírí màtá ànàmáàbí. Bí gbogbo wa iná ṣe jókòó, bá a ṣe jókòó yìí pátá, ààyè wá ti wà nù ilẹ̀ tí wọ́n ó gbé a sí. Kódà mo jóná ọwọ́ nù ilẹ̀ náà. Onígbọ̀ lálàáfíà tọ́ ìjẹ tó yóò tọ́ wá ń làágùn, àwọn ará ilé wá ń kí ìyàwó rẹ̀ náà pé àlàáfíà àdúpẹ́ fọ́lọ́. Àlàáfíà ti dé, àlàáfíà ò dé o. Wàláhì wọ́n tàn ọ jẹ. Àlàáfíà ò dé, ẹran ara rẹ̀ lọ́ pariwo kó fẹ́ tọmọ ìyá àwọn lọ. Ta lọmọ ìyá rẹ̀ yẹ ẹ̀pẹ̀. Kábíyèsí gbogbo ìgbà ẹ bá ti rántí màmá náà ni ẹ máa ṣàdúrà fún ẹ rántí bàbá ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀ kágbọ́dún kan àbí kágbọ́ oṣù kan àbí kìíní kan gbogbo bẹ bá ti ráàyè àwọn àfáà dáadáa ni wọ́n rọ̀gbà ká yìí. Gbogbo fìdáwò ní a máa sábà ṣe nígboro Èkó ń bí ìtàwọn ẹnẹ́dúwà yìí sí ni mo rí bó ti dáadáa. So gbọ́ngbà táwọn àbá bá jókòó ní ọgbé bàbá yín lọ́nà ọ̀run ó dàbí jẹ́nà lárí tó jókòó ẹ̀. Ẹ ti béèrè pé ẹ̀yin náà yìí ti yá rí nàdá lè jà á mọ̀ lẹ́nu gbà tẹ́.
ṣùgbọ́n èèyàn ní bẹ́ẹ̀ lọ́wọ́ wọn. Ká ṣàdúrà fókù ó dáa púpọ̀. Wọ́n ní ká ṣàdúrà fókù bọ́ bá lè jọ́ kẹta tó kù láyé. Nítorí pọ́jọ́ kẹta ni ó tó dára rẹ̀ mà ní sàárè pé òun ti fi àwọn èèyàn òun lẹ̀ ohun sì tún rí wọn mọ́ láéláé. Bọ́ bá lè jọ́ kẹjọ wọ́n ní àṣàdúrà fókù. Torí pé ọjọ́ kẹjọ náà ni ó wù tí ó bẹ̀ẹ́ nínú sàárè omi ọ̀nà lọ́tọ̀. Àwọn kòkòrò oríṣiríṣi ọmọ wá jáde láti ibẹ̀. Àwọn kòkòrò táàrí kọ́ bá wọnú sàárè àwọn ó sì fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ tí wọ́n lọ. Wọ́n ní kọ́ bá dogójì ọjọ́. Wọ́n ní ká tún ṣe àdúrà fókù torí pé ogójì ọjọ́ ni gbogbo san tó so ara pọ̀ yóò já kù lára gbogbo yóò lọ lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn ìrà oríṣiríṣi wọ́n máa wá gbé ọwọ́ rẹ kiri, wọ́n máa gbé ibi etí rẹ káàkiri, wọ́n máa gbé ibi ojú kiri ọ̀jẹ́ kankan mọ́. Ara lè kọ́ ẹ̀ mọ́ bí ìdáhùn bá dáwà ìdè. Tí owó wá gbọ́dọ̀ máa nílẹ̀ mí nìyẹn, àbá wá nílẹ̀ rẹ̀ ìfẹ́. Bàyá lẹ́ta ní àdìrí màtá ànàmádé. Bàyá lẹ́ta ní àdìrí màtá ànàmádé. Àbá lọ́mọ sí mọ́mù lára ọ̀. Bàyá lẹ́ta ní. Nígbàtí wá ń ka ará lédè ká lóde, ní ọmọdé tí ń kàgbà yìí ìgbàwó ní tèmi náà. Bàyá lẹ́ta ní. Yóò ti ṣẹlẹ̀ ìjọ kan. Bàyá lẹ́ta ní. Wàláhì yóò ṣẹlẹ̀ ìjọ kan. Bàyá lẹ́ta ní. Gbogbo àjọba wù ọmọ ẹ̀jẹ̀. Bàyá lẹ́ta ní. A fi gbé ẹgbẹ́ rẹ̀ wọlé lọ. Ẹgbẹ́ ni mo rí yọ fẹ̀yẹ́ lẹ̀. Bàyá lẹ́ta ní. Ọba yọ kò ó fún ma. Àdìrí màtá ànàmádé. Bàyá lẹ́ta ní. Àdìrí màtá ànàmádé. Nípa báyìí, oníkálukú náà ronú pé nígbà wo ni tọ́ka màmá wa wòye tọ́ka wọ́n ń dó ní ọkàn tèmi náà. Bàyá lẹ́ta ní. Rówó dáadáa. Bàyá lẹ́ta ní. Ó sì mọ́ mi lára. Bàyá lẹ́ta kọ́. Ó sì mọ́ yín lára. Yá lẹ́ta náà. Ó sì mọ́ wa lára. Bàyá lẹ́ta kùmá. Allahu Akbar. Bàyá lẹ́ta ní. Àdìrí mọ́tà ànàmádé. Mọ́tà ànàmádé. Bàyá lẹ́ta ní. Àdìrí mọ́tà ànàmádé. ويموت قوم ويموت قوم والدار قديم ما عليه لوم ẹ̀pàdé ọlọ́jà máa. يعيش قوم Ẹ̀gbọ́wọ́ méjèèjì ó jẹ́ ẹjọ́ ìgbọ̀gbẹ́ Allahu Akbar. يعيش قوم. Àbí wọ́n ti bí mọ́lẹ́gẹ́dẹ́ lónìí. يعيش قوم. Ẹ̀yin wọ́n sì gbé sáré rẹ̀ lálẹ́ yìí ò bí mọ̀. يعيش قوم. Kí ló wá kọ́ ọlọ́pọ̀ òkúkú ní kọ́sọ́mà? Àdéhùn tó ṣe náà ni wọ́n sọ. ويموت قوم. Masha Allah. والدار قديم ما عليه لوم والدار قديم ما عليه لوم. Adúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run bá forí ní màmá wa. Àmín. Ọwọ́ gbàdúrà wọn. Àmín. Bí wọ́n bá ń bẹ nínú ẹni tí wọ́n tún ń kó èrè lọ́wọ́ ìwọ Ọlọ́run àti áńsà kó èrè wọn lọ́jọ́ jẹ́ sí rọrùn. Àmín. Wọ́n náà gbogbo wa tá a péjọ yìí nítorí ti màmá náà àbẹ̀wò Ọlọ́run. Àfi bíbẹ ti wá yìí àfi bẹ̀ ọ́.
bá wa gbà bọ́ màmá. Àmín. Sèkú ní ìsinmi fún wọn. Àmín. Ọlànà gbogbo tí a wá dà á lẹ̀ ọlọ́mọdé wà ló bá bẹ̀. Àmín. Ọlànà ìwà Muhammad. Sallallahu alayhi wa sallam. Orin tó wá kan gbogbo wa tí wọ́n ní àwọn ìmáàmù wa ní Nàìjíríà. Aláìnìkan sọ pé òun nọ́lé fáyìí. Ṣé inú ilé rẹ̀ ló ti nọ́lé fáyìí? Àmín. Ẹni tó ní ká da ìbò náà rú. Mo béèrè lọ rẹ̀ sóòfún alówó bí ìdáná àbí káyọ̀ nínú àpàdé. Tó bá ẹ̀kọ́ bá fún alówó mi kò ṣe gánà ààbò tó wùdí ẹni ọlọ́run sì kádàrá pé ọjẹ́ náà ni ọjẹ́. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahim. Wa'adallahi. Àdéhùn ọlọ́run. La yukhlifu Allahu wa'dahu. Èèyàn ní yapa àdéhùn ọlọ́run èyí yapa àdéhùn. La yukhlifu Allahu wa'dahu. Èèyàn ní sọ pé báyìí ni wọ́n ṣe lọ́la a sì ní mọ̀rá yìí ẹ̀ máa. La yukhlifu Allahu wa'dahu. Èyí ò sí bí tọ́lọ́run ẹwọ bó ṣe dá wa bá ṣe dá tó. Ó sì ti ṣàdéhùn bá wọlé sùn. Kò sì ní dákẹ́ ń bẹ̀. Yọ́ máa sí ọlé ìkánná gbogbo ìgbà. Màmá rántí bá ilé tó ọkọ́ yìí ìwọ́gbọ́ ló ní o. Ọ̀tọ̀lẹ́ tí ó lò ó. Mọ́tò tó ọlọ́rẹ̀ kówó ńláńlá rà yìí orí títì táwọn tí ò tó lè yí orin náà ní ti ẹnu orin òkú mẹ́jọ kan. Wa'adallahi. Àdéhùn ọlọ́run ni. Wa'adallahi. Ìjẹ́ ìmáa jẹ́ pírẹ́sídẹ̀ntì orílẹ̀-èdè yìí tí aṣíwájú wà láì dàbí ọlọ́pàá. Wa'adallahi. Wọ́n náà lórí rora rẹ̀ ọgbọ́rọ̀ tó sọ ni. Nígbà tí wọ́n dún múra pé òun ṣe ni mo sì ti wá sékòó yìí. Mo wá síbi òkú bàbá wa Abdul-Lateef Jákàndé. Ibẹ̀ ni mo ti pòwe fún yín. Ọ̀rọ̀ tí mo sọ ìní ti lọ bí oṣù mẹ́fà o. Mo pòwe fún yín jọ́ náà. Oní omi ń tá lọ o. Ó ti pọ́dún. Tọ́. Ẹ̀rí báyìí, Ájí Abdul-Hakeem gan ẹni tó ń ṣe ìtọ́sọ́nà fún mi jọ́ náà. Mo sọ gbangba Èkó yìí náà. Mo ní ẹ̀yin ará Èkó. Ẹ lè sọ̀rọ̀ ànánò bí ìbójúmọ́ tó máa o. Ṣùgbọ́n wọ́n sì ń bẹ̀rẹ̀ papọ̀. Buhari ń lọ. Wọ́n bá ti parí tẹ́nà tiẹ̀. Ẹni tí ó bá yàn ọgbọ̀dọ̀ dọ́mọ Yorùbá. Mo sọ bẹ́ẹ̀ ní dọ́nà. Mo wá ní mo fẹ́ kẹ́ ẹ lọ rèé mú dání dáadáa pé ọmọ ẹni ò ní ṣèyí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. Ká fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Àwọn tí wọ́n gbọ́ mi yé ariwo pọ̀ dọ́nà. Nígbà tí wáyé sì jáde, ó lé mi lọ́kàn. Ẹ̀dá kò sówó ní Tinubu wá ní. Èmi ò máa sówó tó tún wọ́wọ́ ní. Èmi ò gbọ́kọ́ sọ̀rọ̀ owó ní òun. Mọ̀gbọ́gbọ́, èyí tó owó ní wà. Ó sì ṣàlàyé tó lè yé tẹrú tọ́ máa. Pé bí mo bá sọ pé èmi lọ́kàn. Ẹ má mà bínú. Wọn ò fẹ́ kí wọ́n jẹ mí máyé ni. Wọn ò fẹ́ kí wọ́n sọ mí mọ́tà. Èmi náà fẹ́ lórí ìta. Ọ̀sọ̀rọ̀ owó. Kò nídìí owó wa. Máa wà Yorùbá. Àwọn náà lárí káwọ̀ ẹ̀. Gbogbo ẹ̀yin kábíyèsí. Ẹ bá rẹ̀ nìkan jí lọ wí kábíyèsí o. Kábíyèsí o. Ọba ọpẹ́ láyé. Lẹ́nu olúwa. Ọba òkú tó ní dọ̀la. Nínú olúwa. Gbogbo ẹni tó pè yín kábíyèsí
kọ́lọ́mọ̀ yìí kábíyèsí tó. Ọba ọpẹ́ láyé. Ẹ̀yà pé kábíyèsí kí wọ́n. Lẹ́nu olówà. Ọba òkú tó nítọ́lá nípò olówà. Àwa sọ pé nígbà wá dìbò Tinubu, ọwá jẹ́ pé kò èkó yìí náà ni. Ní ọ̀wá ní wọlé àfojú tì mí, nígbà méjì fún yín. Aṣíwájú ó débẹ̀ nù, ó tiẹ̀ ti débẹ̀, ebó ti gbàwé ẹ̀rí. Ẹbí àbá ti gbàwé ẹ̀rí, tó débẹ̀. Ọmọ wa débẹ̀ àwọn tí aláwọ̀ fẹ́ kó Nàìjíríà kan ó fún tètè kú. Bí wọn ò bá tiẹ̀ fẹ́ lọ, á padà lé wọn. Á padà lé wọn. Bàbá tó sì lóhun mọ lẹ́tà ọkọ̀ ìwé kan. Wọ́n gbà pé ìwé ọ̀hún. My watch. Kódà ńjọ́ tí wọ́n ń lọ́ọ̀jì ẹ̀ ni mo rà. Wọ́n wá kàákàá orí pé bàbá ọkàn ń dírìbù lásán ni. So, tí mo ti fẹ́ kẹ́yìn èkó ọmọ ni pé àwọn bàbá ilẹ̀ Yorùbá wọ́n ní ilé tí ń tò, ilé tí ń bá ń tò, ọmọ àlè ibẹ̀ ni ò tí dàgbà ó. Bọ́ bá lè dàgbà yóò da ilé náà rú pátápátá. Ẹ má jẹ́ agbọ́n kankan máa gbogbo àwọn wòlíì tí wọ́n ń sọ̀rọ̀ náà sọ pé àwọn pásítọ̀ kìíní kan gbogbo ẹ̀yán bá tó déwájú wọn lọ rí gbàdúrà orí burú ní òṣè. فإن ختام الأمر أو كمغيب. Báwọn bá dúró ní chọ́ọ̀chì wọn ní àwọn èèyàn, àwọn àgùntàn mi nìyí. Ẹ̀yin tẹ́ ẹ̀yà àgùntàn tí ẹ̀kú sókò àgùntàn yìí. فإن ختام الأمر ختام الأمر أو كمغيب. ما شاء الله. ومن ليس ذا خسر يخاف من المكر. الله أكبر. ومن ليس ذا خسر يخاف من المكر. Wọ́n sọ pé ọ̀rọ̀ Tinubu yóò máa wáyé látàsìkò yìí lọ títí ó fi di àwẹ̀ tí ń bọ̀. Wọ́n ha ẹ̀yàn ọmọ Yorùbá ní mà. Wàlá, ó wá láti inú mi ni o. Ó wá láti inú mi. Èmi ọ̀fà bò sí. Wàláhì mi ò fẹ́, mi ò sì fẹ́ rọ́. Béèyàn bá parọ́ fún mi wàláhì, wọ́n máa sá fún un bí ẹni kó ní ń gbé èèyàn. فإن ختام الأمر. Ọlọ́mọ wọlé ànẹ́bí wa Muhammad. Sallallahu alaihi wasallam. Aṣíwájú Bọ́lá mi Tinubu abẹ́ Ọlọ́run. Fún lẹ́mìí Àmín. lálàáfíà ara. Àmín. Abẹ́ Ọlọ́run. Abitóbi rẹ̀ bẹ́. Àsìkò tó bá bọ́ ọbẹ̀ yìí dé gbogbo wa ó gbádùn ká mọ̀ sí dáadáa. Àmín. Àwọn tọ́lọ̀ mọ́ yàn nítorí ààrẹ ti ṣàdúrà kan gbà tá a ṣe àdúrà Buhari. Ààrẹ ti ṣe aṣáà ń pé ṣé bàbá ó sì débẹ̀ lóòótọ́. Ọwọ́ á débẹ̀ agbàgbé ká sọ pé gbogbo ẹni tí ọba bá Buhari ṣèjọba Ọlọ́run kò sí wọ́n ní èèyàn rẹ̀. Ààrẹ ti làwọn kàbá àbí wà ń bẹ̀. Ààrẹ ti gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní lọ Nàìjíríà ní Buhari ọ̀pọ̀. Ó ní jẹ́ ọgbọ̀. Wọ́n ní òsì tọ́ka. Ó ní òsì parí ẹ̀. Abẹ́lọ́hùn. Tinubu jọ́bọ̀ ọbẹ̀ yìí. Àbítóbi Ọlọ́run bẹ́lọ́hùn. Yá sórí rẹ̀ láti bẹ̀rù. Àmín. Ìgbàrọ̀ gbogbo wa lọ́rùn. Àmín. Ìlànà ìsàlá mẹ́sàrá kan fún. بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرا 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 ألم نشرح لك صدرا ووضعنا عنك وزرا الذي أنقذ ظهرا ورفعنا لك ذكرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب
وإلى ربك آمين. Abẹ́ ọlọ́run àbọ̀ máa ń sórí ẹ̀fẹ́ àdúrà náà ọlọ́run ṣàjẹ́ ọgbà. Kábíyèsí mo kí n pẹ́ kú oríire o, mo kí n pẹ́ kú oríire o, mo kí n pẹ́ kú oríire. Gbogbo àsìkò tẹ́ jẹ́ ọba yìí sí ẹ̀ mọ̀ sí dáadáa. Ọlọ́run tí ẹ bá ń fi san ọ́ lẹ́sàn-án kó o sin àtiwájú. Ọlọ́run kó bá mi fi ẹ san ọ́ lẹ́sàn-án kó o sin àtiwájú. Ọlọ́run kó bá mi san ọ́ lẹ́sàn-án. Gbogbo ẹni tó bá ti sèyàn kó ṣe òun náà. Bìní yàtọ̀ káyè olófin bẹ pẹ̀lú aṣáájú wàláyé ọ̀rọ̀ rẹ̀ sì já sáyé. Ọ̀rọ̀ rẹ̀ já sí nù. Ìbànú yóò ní kan ní àlámàrí rẹ̀. Amina. Ọlọ́nàbí wa Muhammad. Ọlọ́run ní ní ọkà kiri o. Kò sí ní pàgọ́ ọ̀rọ̀ tì ọ́. Ẹ tí ó sì máa tó ọ wò ní kọ́ ọlọ́gbọ́n. Ọlọ́nàbí wa Muhammad. Àánú ọlọ́run kìkì ọlọ́run tó máa bá gbogbo wa ta wà. Ọlọ́nàbí wa Muhammad. Ẹ dákun ẹ yá dìde ká ṣe iná àti iná. Bá a bá ṣe iná àti iná ká jókòó. Ṣé ọ̀rọ̀ mi tún bẹ? Kò sí mọ́. Kò sí mọ́. Kò sọ̀rọ̀ mọ́. Tọ́ bí ọ̀la ti sọ̀rọ̀. Àwọn èèyàn máa múra àti sí. Á dìde ní ìsìn. Á dìde ní ìsìn. Ayé tí wà gbogbo wa. Wọ́n ní kẹ́tí bá a sọ̀rọ̀ náà dáadáa. Ayé tí wà. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ìmáàmù Náníwà Ájì Abdulrahman torí ìwọ wà lé. Ọ wà lé ni. Àwọn èèyàn ti dìde dúró. Gbà wo ló ti gbé lù? Àánú Ọlọ́run yóò máa bá gbogbo wa ní. Tọ́ wa information kan lọ́dọ̀ mi mo sọ̀rọ̀ máa sọ ọ̀rọ̀ náà lè ní nílé. Ẹ̀yin èèyàn wa ẹ̀já máa kírun. Àsàlátù lẹ máa ń lọ màrún kí. Ọlọ́run kò ní bí àsàlátù nìkan lọ yí láti kìí àmà. Ẹ kírun àkíyèsí sọ̀láta. Bíkì ẹ̀yìn Ọlọ́run ní kí òkè lè bá àpọ̀ rántí ìmí. Ẹni tí ò kírun ọ̀rántí Ọlọ́run o. Ẹni tí ò kírun ọ̀rántí Ọlọ́run. Bọ́lá lọ́wọ́ fábùd. Máṣá Allah. Wa kun mina shakirina. Jẹ́lẹ̀ máa Bọ́lá lọ́wọ́ fábùd. Wa kun mina shakirina. Ẹ jẹ́ ká máa kírun ká sọ̀rọ̀ lọ́pẹ́ ká máa sin lọ́hùn. Kò sọ́nà tá a fẹ́ fi fọpẹ́ fọ́nà ìdòwú kékeré lọ. Lọ́wọ́ wọlé Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ wa lọ́hùn. Àmín. Lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ wa lọ́hùn. Àmín. Lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ wa lọ́hùn. Àmín. Kálukọ́ dàníyàn. Látàníyàn. Dàníyàn. Dàníyàn pẹ̀lú orúkọ màmá rẹ̀. Kọ́lọ̀ rí lórí ìdíje lórí ìjù. Àmín. يا طيب الأسماء يا من هو الله. Iná àtẹ̀yìn mẹ́ta láàṣì. Mẹ́ta. Bá a ṣe dúró yìí, ibi tá a kọjú sí àbí ń wúra wa ìná àdá kọjú sí. Ká máa wá wọ̀ ọ̀kan wa. Ẹni tó wà wájú ẹ̀kọ́ lòun wọ̀ náà lòun